kú jẹ́jẹ́ àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òjò Olúwabùkọ́lá aya kó tẹ̀ mọ́ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mí Lẹ́ni. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga fún àánú àti oore ọ̀fẹ́ àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láyé ìwà láàyè, a dúpẹ́ fún ìpamọ́, a dúpẹ́ fún ojú rere, a dúpẹ́ fún àtìlẹ́yìn, a dúpẹ́ fún ìṣelógo, a dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ẹ gbé ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́nu tó bá gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsí jáde, kó ṣe ayé àti ọkàn àti ara wa ní rere. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Àkórí ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí sọ wípé eyín ọ̀kan, eyín ọ̀kan. Yorùbá bọ̀ wọ́n ní ètè ò sí mọ́ eyín dìsáná, etí ò sí mọ́ orí dàpólà igi. Eyín ọ̀kan. Ẹ kí n mú Bíbélì kíkà mi nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹrin. Sámúẹ́lì kìíní orí ìkẹrin. Ẹ jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkejìdínlógún, tí ó kà báyìí pé Élì sì gbọ́ ohùn igbe náà, ó sì wí pé ohùn igbe kí ni èyí? Ọkùnrin náà sì yára wá, ó sì rò fún Élì. Élì sì di ẹni 18 ọdún, ojú rẹ̀ sì di bàìbàì, kò sì lè ríran. Ọkùnrin náà sì wí fún Élì pé èmi ni ẹni tí ó ti ogun wá, lónìí ni mo sá ti ogun náà wá. Ó sì bí pé èé ti rí ọmọ mi? Ẹni tí ó mú ìyìn wá sì dáhùn, ó sì wí pé Ísírẹ́lì sá níwájú àwọn Fílístínì o. Ìṣubú náà sì pọ̀ nínú àwọn ènìyàn àti àwọn ọmọ rẹ̀ méjèèjì, Hóásífínì àti Fíníásì sì kú, wọ́n sì gba àpótí Ọlọ́run. Ó sì ṣe nígbà tí ó dárúkọ àpótí Ọlọ́run, ó ṣubú sẹ́yìn kúrò lórí àpótí lẹ́bàá bodè, ọrùn rẹ̀ sì ṣẹ́, ó sì kú nítorí ó darúgbó tán, ó sì tóbi. Kí ni ohun tí mo ní a fẹ́ gbéyàwó lẹ́ni? Mo ní a fẹ́ ṣe àkòrí tó sọ wípé eyín ọ̀kan, eyín ọ̀kan. Ìtàn tí a kà yẹn ìtàn Élì ni. Ìtàn Élì àti ọmọ rẹ̀ Hóásífínì àti Fíníásì. Ní ọjọ́ kan náà ni ó gbọ́ ìròyìn ikú àwọn ọmọ rẹ̀ méjèèjì yìí. Eyín ọ̀kan, eyín ọ̀kan. Yorùbá máa pòwe kan, wọ́n máa gbàdúrà kan pé Ọlọ́run má jẹ́ kí eyín ọ̀kan wa kó ká. Eyín ọ̀kan. Mo ti ṣe ètò kan lórí Kò Sí Mí tí ó fẹ́ fara pẹ́ eyín ọ̀kan yìí, ṣùgbọ́n mi ì lo eyín ọ̀kan fún àkòrí tí mo sọ ń gbà yẹn. Àtàpàkò ni mo lò fún. Mo ní tọ́jú àtàpàkò rẹ. Méjèèjì fẹ́ jọra, nítorí Yorùbá bọ̀ wọ́n ní ohun tó jọra la fi wéra. Èpò ọ̀pá jọ pọ́n sì lérí. Ṣùgbọ́n eléyìí tí mo gbéyẹ̀wò lénìí, eyín ọ̀kan. Eyín ọ̀kan. Kí ni à ń pè lẹ́yìn ọ̀kan? Eyín ọ̀kan jẹ́ ohun tó ṣe pàtàkì. Ṣé rí eyín ọ̀kan? Gbogbo wa ẹja fẹ̀yìn wa, fẹ̀yìn eyín ọ̀kan leléyìí, méjì tòkè yìí, méjì tìsàlẹ̀ yìí, pàápàá jùlọ méjì tòkè yìí, òun lẹ́yìn ọ̀kan. Eyín ọ̀kan yẹn ó máa ń jẹ́ kí ojú ènìyàn rẹwà, ó máa ń fún ènìyàn ní ẹwà. Ṣé mọ̀ pé tí èèyàn bá fẹ́ ya àwòrán, wọ́n á ní chíì àwa fẹ̀yìn. Kí ni ó yẹ fẹ̀yìn? Kí àwòrán yẹn kó lè dára, kó lè sunwọ̀n, kó lè ṣe é wò lójú. Nítorí kí ni eyín ọ̀kan wà ń bẹ̀. Ẹni tí ò bá sí eyín ọ̀kan rẹ̀ ń bẹ̀ tẹ́ bá ní kó fẹ̀yìn, gbàǹtu ẹ̀yọ̀ kò ní dáa, kò ní ṣe é wò lójú. Eyín ọ̀kan jẹ́ ohun tó ṣe pàtàkì, ohun tí ó máa ń fúnni lẹ́wà, ó máa ń fúnni láyọ̀, ó máa ń fúnni ní ìdùnnú, ó máa ń fúnni ní àlàáfíà. Eyín ọ̀kan. Nígbà tí mo wá sọ nípa eyín ọ̀kan, nígbà tí mo bá wá yànnàná ẹ̀, tí mo bá ṣe àfiwé rẹ̀, ó máa wáyé wa dáadáa. A rí ìtàn tí a kà á ní. Eyín ọ̀kan Élì ní àwọn ọmọ ẹ̀ méjèèjì. Àwọn ọmọ ẹ̀ méjèèjì ló lọ sójú ogun yìí tí wọ́n ti pa sójú ogun. Ọjọ́ tó gbọ́ ikú àwọn ọmọ ẹ̀ méjèèjì yìí, lọ́jọ́ tó rí pé wọ́n ká eyín ọ̀kan òun méjèèjì, ọjọ́ yẹn lòun náà fayé sílẹ̀. Nítorí pé a máa wò pé kí lòun tún ṣe láyé mọ́. Eyín ọ̀kan òun méjèèjì ni wọ́n ti ká dànù yìí. Ọmọ méjèèjì tó yẹ kó gbé òun sí lọ́jọ́ alẹ́ ni wọ́n ti kú yìí. Kí ni òun tún ṣe láyé? Eyín ọ̀kan. Ọmọ ènìyàn lè jẹ́ eyín ọ̀kan, ọkọ ènìyàn lè jẹ́ eyín ọ̀kan, aya ènìyàn pàápàá ó lè jẹ́ eyín ọ̀kan. Màá máa ṣe ní wẹ́pẹ́ pápápá nítorí àkókò wa. Ìtàn kan tún wà tí mo fẹ́ sọ fún wa. Ọkùnrin yìí ó jẹ́ olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n ó jẹ́ ẹni tó ṣe takuntakun, tó ń ṣiṣẹ́ rere fún Ọlọ́run. Ọlọ́run sì fẹ́ràn rẹ̀, ó bùkún, tó jẹ́ wípé tó bá ti ń lọ sí ìlú Ìjẹ̀bú ní ìlú rẹ̀,
tó bá ti ń lọ ìlú Ìjẹ̀bú àwọn entourage á tẹ̀lé, àwọn mọ́tò bọ̀gìnì ló máa ń gbé lọ. Inú bàbá rẹ̀ máa ń dùn nítorí pé ọmọ yẹn dúró gẹ́gẹ́ bí eyín ọ̀kan fún bàbá rẹ̀. Tí ó bá ti dé báyìí ọba ìlú pàápàá ọ̀dọ̀ bàbá ẹ̀ náà ti fẹ́ wá ṣeré. Àwọn ìjòyè àwọn bọ̀rọ̀kìnní ìlú wá wá kí bàbá rẹ̀ pé a ní á kí yín ni ọmọ yín tó dé o. Ṣé ẹ sì mọ̀ wípé ọwọ́ epo lọmọ aráyé ń bá ní ńlá, kò sẹ́ni tó ń bá ní láwọ̀ ẹ̀jẹ̀. Ó wá dá wẹ́rẹ́ ọmọ yìí, ọmọ tí gbogbo ayé ti ń gbé, tán ti ń gẹ̀ nǹkan wá sọwọ́ òdì, ọmọ yìí wá ya wèrè. Nígbà tí ọmọ yìí wá ya wèrè tán, bàbá yìí wá di ẹni tó ń gbé ọmọ yìí káàkiri. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri, ibi tó wá gbé lọ gbẹ̀yìn, ẹni tó wá lọ gbé bá olùṣọ́ àgùntàn yẹn wá sọ fún pé ọmọ tẹ́ gbé wá yìí kò tí ẹ má tí ì gbé wá lákòókò yìí, ẹ gbé padà wá nígbà báyìí. Bàbá yẹn wá bọ́lẹ̀, àgbàlagbà arúgbó ara 100 ọdún. Bàbá bọ́ sílẹ̀, ó ní ó dárúkọ ọmọ yẹn, ó pè lẹ́ẹ̀mẹ́ta, ó ní lágbájá, ìwọ sì ni ayọ̀ mi, ìwọ sì ni eyín ọ̀kan mi, ìwọ sì ni mò ń rí tí inú mi ń dùn, ìwọ ló jẹ́ kí gbogbo ìlú máa kẹ́ mi, kán máa gẹ̀ mí. Ó ṣe wá jẹ́ irú eléyìí, ìwọ tó jẹ́ kán máa rí mi, kán máa gẹ̀ mí, ló wá ya wèrè yìí. Wọ́n sọ pé wèrè, ọmọ lágbájá ya wèrè, eyín ọ̀kan. Ṣé ẹ rí pé irú bàbá yẹn báyẹn wọ́n ti ká eyín ọ̀kan ẹ̀ nítorí ọmọ tó ń fún láyọ̀, òun ni wọ́n ti yà ń wèrè yẹn. Abiyamọ, eyín ọ̀kan rẹ tọ́jú rẹ̀. Mo wà ní ibì kan lọ́jọ́ kan, mo bá rí ìyá kan, ó pe ẹnìkan lórí fóònù ni, ló bá ní mọ̀ mímọ́ èmi lágbájá, ẹni yẹn wá ní mo ti rántí yín, ó ní èmi ìyá lágbájá. Ìyẹn bá dáhùn pé àwọn ọmọ ń kọ́ ó ní àlàáfíà náà wà. Ṣe rí ẹni tó béèrè àwọn ọmọ kọ́ ló béèrè, oníṣẹ́ rí èyí àkọ́bí mi, èyí àkọ́bí mi yẹn ó ti wà ní UK báyìí o, in fact ó ti ń ṣe dáadáa, ó ti ń fowó ránṣẹ́. Èyí èkejì àti process ẹ̀ náà, òun náà máa lọ sí UK láìpẹ́. Èyí ẹ̀kẹta ìyẹn ti fẹ́ ṣe JAMB. Ló wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ọmọ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwa tá a sì wá ń bi tó wà yẹn kì í ṣe ẹyọkan, kì í ṣe méjì, kì í ṣe 5 láti ń gbọ́ gbogbo bó ti ń sọ. Mo wá ní ẹnìkan ló fi àwọn eyín ọ̀kan ẹ̀ tó fi ń tàfàlà yìí, ló fi eyín ọ̀kan ẹ̀ tàfàlà. Ìwọ náà gẹ́gẹ́ bí ìyá má fi eyín ọ̀kan ẹ̀ tàfàlà. Wo nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá yẹn, àmọ́ bí tí ọmọkùnrin yẹn ti lọ forí kó wàhálà, tó fi lọ forí kó wèrè, tó di ẹni tó ń sínwín. Máa polongo eyín ọ̀kan ẹ̀. Ọkọ wa lè jẹ eyín ọ̀kan wa, kò ṣe pé ká wà láàrin àwọn ọmọ ìyá wa ká wá sọ pé tí ìbá ṣe bàbá alágbájá, mọ́tò tí mò ń gùn yẹn àwọn ló rà sí mi ń dì í. Kódà àwọn tún ti sọ pé àwọn máa bá mi change in the next 6 months. Bàbá àtàmẹ̀dò ni o, òun ni o, ọkọ mi olówó orí mi àlè nobody. Eyín ọ̀kan ẹ̀ ló fi ń tàfàlà. Ó ti gbàgbé pé ọ̀rẹ́ wà nínú ọ̀tá, ọ̀tá wà nínú ọ̀rẹ́. Kódà nínú àwọn ọmọ ìyá ẹ̀ gangan tó rò pé òun fi ọkọ ẹ̀ yangàn lójú wọn yẹn. Ẹlòmíràn á sì máa ta fàlàfàlà lójú àwọn ọ̀rẹ́ ẹ̀. Ọlọ́run mo dúpẹ́ irú ọkọ tọ́lọ́run fún mi o. Ọkọ mi kí n tó béèrè báyìí ó ti gbé lẹ̀. Owó ni owó inú ọ̀rá, owó rọ̀gùnrọ̀gùn bó ṣe máa ń gbé fún wa nìyẹn. Àwọn ló ń sanwó school ọmọ, àwọn ló ń sanwó kinní kan ọmọ wa fẹ́ lọ sí London, ó fẹ́ lọ sí Canada, ó fẹ́ lọ sí UK. Àwọn wọn ti lọ gbowó, wọn ti gbowó síta. Whereas ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀, tó jẹ́ pé òun ló ń forí ṣe fọrùn ṣe fọ́mọ fọ́kọ. Ó sì panu ẹ mọ́ kó tọ́jú eyín ọ̀kan ẹ màmá. Tọ́jú eyín ọ̀kan ẹ̀, má jẹ́ káyé bá ẹ ká, má jẹ́ káyé ẹ̀kan ẹ̀ fún ẹ̀. Ìyàwó tọkọ ń tọ́jú eyín ọ̀kan ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ìyàwó míì tó jẹ́ pé òun ló máa tọ́jú ọkọ, máa ṣègẹ̀ Ọlọ́run kẹ́ ọkọ náà. Àwa lọ máa sọ láàrin ọ̀rẹ́ ẹ̀ pé àwa fàájì làwa ṣe ń tiwa, àwa ò wáyé wàhálà tiwa, àwa ti ṣiṣẹ́ lọ́rùn, àwa náwó láyé ni. Ìyàwó mi ló máa ń ṣe kinní kan fún mi, ìyàwó mi Yorùbá bọ̀ wọ́n ní ilé ẹni láti ń jẹ èkúté onídodo. Tọ́jú eyín ọ̀kan ẹ̀ tọ́jú ẹ. Má jẹ́ káyé bá ẹ kẹ́yìn ọ̀kan ẹ̀. Téyìn ọ̀kan bá ti tán kán wò ó, eyín á di pèrèfé, kò sẹ́wà mọ́, kò sí ẹwà mọ́. Má jẹ́ káyé ká eyín ọ̀kan ẹ̀, kíyèsára. Ó yá jẹ́ àgbàdúrà, sọ pé bàbá mi, níbo ni ayé ti ń bá mi du eyín ọ̀kan mi láti ká? Lórúkọ Jésù, agbára àjíǹde o, ó yá lùrú ẹni bẹ́ẹ̀ bolẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ń gbèrò láti ká eyín ọ̀kan mi, ó lọ bá mi lù wọ́n bolẹ̀.
Olúwa bá mi lù wọ́n bolẹ̀. Gbogbo ẹni tó ń gbèrò, tó ń sapá, tó ń sakitiyan láti ká ẹ̀yìn ọkàn mi, láti má jẹ́ kí n rí ẹwà lò, láti má jẹ́ kí n rí ògo lò, tó fẹ́ sọ ohun tó fún mi láyọ̀ di ìbànújẹ́ fún mi, lórúkọ Jésù Olúwa kọlù irú ẹni bẹ́ẹ̀. Ẹ̀mí mímọ́ kọlù irú ẹni bẹ́ẹ̀. Mo pàṣẹ ẹ̀yìn ọkàn mi ò gbọdọ̀ ká, ẹ̀yìn ọkàn mi ò ní ká, ẹ̀yìn ọkàn mi ò ní ká, lórúkọ Jésù ò ní ká. Jésù Olúwa wa, bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Olúwa wa. Ológun láya kó tiẹ̀ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmì lénìí nìyẹn. Ẹ̀yin wọ́wọ́ tí o, iná ò ní tọ́wọ́ yín. Ó dàbọ̀.